Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáláyé, ẹ̀yin ènìyàn mi, orí ètò ẹgbà yẹ̀wò ẹ bá wa dá sí òun náà láwa o. Orí ètò tá ti máa mú àwọn fídíò wá lọ́lọ́kan ọ̀jọ̀kan, orí ètò náà láwa. Ṣé wá rí fídíò tí mo wá mú wá fún yín lónìí? Ìyàlẹ́nu ńlá gbáà ló máa jẹ́ fún yín. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ̀yin ọmọ kóòtù òjíire, ṣe rí lórí ọ̀rọ̀ ìjà ẹ̀sìn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, ogun ìjà ẹ̀sìn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, Olódùmarè mọ̀ọ́mọ̀ jẹ́ kó ṣẹlẹ̀ ní o. Kí àṣírí àwọn ènìyàn tí wọ́n farapamọ́ jẹ Yorùbá níyà kó ba lè tú, òun l'Olódùmarè ṣe jẹ́ kó máa lọ bó ṣe ń lọ yìí. Inú mi náà dẹ̀ dùn, mo rí pé gbogbo àwa ọmọ ọkọ tá jí ọmọ ọkọ nínú ẹ̀sìn mùsùlùmí, bàbá wa Yorùbá, ìyá wa Yorùbá tí ò lábùlà, tó yẹ pé pọ́ńbélé ọmọ Yorùbá ni wá. Mo dúpẹ́ lọ́wọ́ adẹ́dàá ṣẹ̀dá pé ojú wa náà ti là báyìí. A ti wá mọ̀ pé àwọn kan ń bẹ nínú ẹ̀sìn yẹn tó jẹ́ pé apààyàn ni wọ́n, tí wọ́n fi ẹ̀sìn yẹn pààyàn. The same ẹ̀sìn búburú yẹn ni wọ́n fi ju òkòlù ọba Ghandi. The same ẹ̀sìn búburú yẹn ni wọ́n fi sọ òkòlù Deborah. Inú mi dùn pé ọmọ Yorùbá ti ń dìde o. Ṣé wá rí láti ọjọ́ tí Mufti Ìwó ti ń sọ̀rọ̀, Mufti Ìwó láti ọjọ́ tó ti ń sọ̀rọ̀, ṣe rí ọ̀rọ̀ tó sọ nínú fídíò yìí, ó bà mí lẹ́rù, ó dẹ̀ ṣọ́ọ̀kì mi. Mufti Ìwó ní láti tú àṣírí wípé lóòótọ́ lódodo àwọn ní agbára àwọn ìjọba, wọ́n ní agbára àwọn olóṣèlú. Ṣé rí gbogbo agbára, ṣé rí gbogbo bí Olúwo ṣe ń sọ̀rọ̀ takọ̀sọ̀ bí pé kò sí kankan sẹ́nítìn tó máa ṣẹlẹ̀, tí Mufti Ìwó náà máa sọ tiẹ̀, a kò sọ ṣákálá pé kò bí pé kò sí nǹkan kan. Ẹ̀yin ènìyàn mi, wọ́n ní ọwọ́ agbára ẹ̀yìn ni o, àbí kí n sọ pé wọ́n ní ọwọ́ agbára òkè. Òkè tí mo mì ní àwọn olóṣèlú. Fídíò yìí tún wá jẹ́ kó yé mi, ó tún wá jẹ́ kó yé mi pé yàtọ̀ sí ọba aládé tí àwọn olóṣèlú tí wọ́n fi sórí àpèrè torí kó ba lè ṣiṣẹ́ fún wọn láti pé kó lè ráyè wọlé. Ìjẹ́ mọ̀ pé wọ́n tún lu àwọn pásítọ̀, wọ́n lu àwọn ìmáàmù yìí náà. Dóná àti ẹ̀mọ́ àṣírí yẹn náà tún ní ti pásítọ̀ Adébóyè. So bẹ̀tẹ̀ eléyìí àti ẹ̀ṣẹ̀ gbọ́ fìrìfìrì ni. Mufti Ìwó dìídì sọ láti fi ìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ lódodo àtolórí ẹ̀sìn o, àtọba aládé o, wọ́n jọ ń ṣiṣẹ́ fáwọn olóṣèlú ni. Ọ̀rọ̀ tó sọ ń bí ṣọ́ọ̀kì mi, ẹ̀yin èèyàn mi. Màá wá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ dáadáa, kẹ́ ẹ wo fídíò tí mo fẹ́ mú wá yìí, kẹ́yìn náà lè mọ̀ wípé ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, àṣírí wọn l'Olódùmarè dídì fẹ́ tú, ó dẹ̀ fẹ́ tú àṣírí agbára wọn. Torí Mufti Ìwó, ẹ̀yin èèyàn mi, ó sọ àṣírí àwọn tó ń bẹ lẹ́yìn wọn, àbí àwọn tó ń bẹ lẹ́yìn orò wọn tó fi ń dún yùmùyùmù ní ilẹ̀ kóòtù òjíire, tí agbára fi ń gùn wọn tó bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n sọ̀rọ̀ sọ́ba sọ̀rọ̀ síjòyè. Ọjọ́ tí wọ́n ju òkò lu ọba Ghandi, Mufti jáde lọ́jọ́ kejì, ó ní àwọn tó ju òkò yẹn ó lọ́mọ ọkọ̀ ìsìláàmù ni wọ́n. Ṣe rí pé àṣírí ń tú báyìí. Àwọn ènìyàn mi wọ́n ti ń mọ ìyàtọ̀ láàrin mùsùlùmí tiwọn àti tàwọn aráabí. Ẹ̀yin èèyàn mi, ẹ má jẹ́ làágùn jìnnà, ẹ bá mi wo fídíò yìí. Wọ́n fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì nìkan nílùú wa, àwa ni ń bo ẹ̀sìn akọ́ ṣọ́ọ̀ṣì bí ó jẹ́lẹ̀ ṣọ́ọ̀ṣì ni ilẹ̀ gbogbo ìlú ni ẹ̀rí kọ́ ṣọ́ọ̀ṣì mẹ́, wà láìtàlá ẹ̀rí kọ́ ṣọ́ọ̀ṣì mẹ́ ànúgbà. Mo wá kọ lẹ́tà mọ́ ẹ̀sẹ̀ jẹ́ ọpọlọ tó tẹ̀wọ́ abẹ́ pé ẹjẹ́ ń kọ lẹ́tà sí gómìnà mọ́ ẹ̀sẹ̀ jẹ́ sàrìtẹ́ni sẹ́lẹ̀ káàró òjìrè bí ọba múra fúnra rẹ̀ kọ́ gba kóòtù lọ, ẹ̀tọ́ rẹ̀ wọ́n dùn ọ́. Ọ̀pọ̀lọpọ̀ yíṣù dẹ̀rí yìí gbé dé kóòtù, ó lè má jẹ́ mọ́ kóòtù. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn tí ń ṣẹlẹ̀ ìyẹpẹrẹ tí ń bá mùsùlùmí lẹ̀ káàró òjìrè, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọ̀jẹ́ mọ́ kóòtù. Ọ̀rọ̀ ni kẹ́ ẹ sọ jáde àbí gbèsè àbí kẹ́ ẹ jáde kẹ́ ẹ lọ fóun lẹ̀.
ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta òun ni mo fi ṣẹlẹ̀ kejì tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn aṣàlàyé òun náà ni al-idlal mo fẹ́ mẹ́nu bá máa kú mbẹ́ náà ni ká máa ya Kùránì ká máa ya pẹ̀rẹ̀ ànábì sẹ́nu pé tí aláwọ̀ kọ́ bá ti tán páàrí ṣe ní political power bí ó yẹ ká máa fi pàṣẹ rù pé àwa là ń sọ̀rọ̀ bí yóò ìwọ tó ṣe báyìí lọ kọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ ẹ̀gbọ́n mi èyí tí mo jẹ́ ọmọ ilé tẹ́yì mo sọ fún gómìnà kan wọ́n fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì níbì kan wọ́n fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì níbì kan nílùú wa àwa ní ń bo ẹ̀sìn akọ́ ṣọ́ọ̀ṣì ṣó jẹ́lẹ̀ ṣọ́ọ̀ṣì ilé gbogbo ìlú ni ẹ̀ lè kọ́ ṣọ́ọ̀ṣì mẹ́ wà láìtàláì ẹ̀ lè kọ́ ṣọ́ọ̀ṣì mẹ́ ànígbà mo wá kọ lẹ́tà mọ́ ẹ̀sẹ̀ jẹ́ ọpọlọ tó tẹ̀ wà bẹ́ẹ̀ pé ẹ̀jẹ̀ kọ lẹ́tà sí gómìnà mọ́ ẹ̀sẹ̀ jẹ́ sàrìtánì ibi tí mo rántí dé mo dẹ̀ ti sọ fáwọn ọmọ yìí pé kí wọ́n lọ bí wọ́n ti fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì yẹn wípé wọ́n gbọ́dọ̀ kọ́ ṣọ́ọ̀ṣì kí ẹ ṣe pé mo takò kéèyàn kọ́ ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n bí wọ́n fẹ́ kọ́ sí ìsàyè yìí ayé gbogbo ìlú nǹkan tó bá lè ṣàǹfààní gbogbo ìlú lẹ́nu sí kéde torí pé kò sí tẹ́ fi ṣe kò wúlò ẹ kàn fẹ́ bínú mọ́sálásí tí ò jìnnà sí eré yẹn ẹ máa wò sẹ́ gbọ́dọ̀ ẹ̀sìn rẹ̀ mo wá ní káwọn ọmọ kán lọ wọ́n fẹ́ sáré to blọọkù rẹ̀ láàárọ̀ Friday sẹ́pẹ̀tà àti Saturday Sunday wọ́n kálukú ti lọ holiday àbí gbogbo Saturday àti Sunday yẹn ẹnìkan ò ní sí wọn lọ́wọ́ wọ́n tún wá tò dókè tẹ́ bá lẹ́ stop wọn wọ́n ní ẹ fẹ́ wó ṣọ́ọ̀ṣì àwọn afẹ́kọ́ wọ́n fẹ́ fàndé wọ́n ti gbẹ̀gẹ́ àbẹ̀ wọ́n gbèrò òkè tó wọ́n gbé ṣọ́ọ̀ṣì láti kíni lálọ́ stop àwọn akẹ́kọ̀ọ́ àmọ́ dúró mẹ́ wọ́n á kọ lẹ́tà sí gómìnà ẹgbẹ́ gbogbo lóhun ìwé ní kẹ́tí sẹ́lẹ̀ wọn á ní gómìnà mo fi Ọlọ́run búra ṣe fún yín tí ẹ bá fi lè jẹ́ kọ́kọ́ chọ́ọ̀chì yẹn síbi tí wọ́n fẹ́ kọ́ sí mo júwe ibẹ̀ mọ́ sọ mo ní ẹgbẹ́ yín kò sì ní wọlé lọ́sùn ẹwọ òṣèlú tí ìjẹ́ mẹ́sìn ní kílẹ̀ ọjọ́ ẹ̀ tó mọ gómìnà ránṣẹ́ sí kọmíṣánná wípé kí ló dé sí ẹfẹ́ dájọ́ ìṣẹ̀lẹ̀ ní wo ní tẹ́ẹ̀mọ̀ fáwọn ará wo ẹfẹ́ dájọ́ ìṣẹ̀lẹ̀ ní lọ́wọ́ ojú ẹ̀ka kíá wọ́n gbọ́dọ̀ kọ chọ́ọ̀chì yẹn kọmíṣánná ó wá pè tí wípé ta ló fún ọ nílẹ̀ ta ló fún ọ ní ọ̀dà ó pè kò sí chairman níbẹ̀ chairman yẹn ọ̀dà wípé ní táìmì àwọn kíátíkà ni wọ́n àbí bí irú píríọ̀dù ní ìṣẹ̀tẹ̀ púpọ̀ sáà chairman wọ́n á pe council manager pé wọ́n council manager sọ ọ̀pọ̀pọ̀ ń kọ́ church bẹ́ẹ̀ wíwá aláṣà tí ń kọ́ church yẹn àjẹ̀rí council manager gan gbọ́ táwọn náà wọ́n fẹ́ dọ́gbọ́n lu agbára táwọn náà ní ni torí council manager yẹn ẹ̀sẹ̀ kéde ní mùsùlùmí sí ni wọ́n ti wá fẹ́ jẹ́ kóun náà kó Monday ni ọ wà ẹni yẹn wọ́n ti mọ̀ pé kò ní wá lọ́jọ́ Friday torí kàkà ṣẹlẹ̀ tọ́ lọ́ọ̀bẹ̀ ṣe ìṣẹ́ ìbọn ó ti kọ́ ọ̀gá pé yóò sùn òun náà kò sí wọ́n á stop church àwọn làwọn lo lókà àti a la dá wọn lọ́wọ́ dó wọ́n ṣe ń bẹ̀rẹ̀ láago méje déédéé wọ́n ti bá wa ń bẹ̀ lọ́wọ́ márùn-ún àbọ̀ làwọn ti wà ń bẹ̀ àwọn àjọ ń wúra wa wọ́n ń kó sọ́bẹ̀ dé wọ́n ń kó gbáadé wọ́n ń sọ́bẹ̀ ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní o àwọn retí ọ̀dà torí gbogbo táwọn ń lò gbogbo alágbára ju pé kíjọba sọ pé yes lọ tíjọba bá ṣe lò àkùrà kú omi náà àkànhalẹ̀ láàkú omi abẹ́ẹ̀kọ́ ni ìsìláàlẹ́sẹ̀ gbẹ̀gbẹ̀tọ̀ lọ́wọ́ fi pọ́n alẹ́ gómìnà ní kí kọmíṣánná òsìkíní kọ́ yẹn jú ẹ̀ kọmíṣánná wa lo gbólóhùn kan fún council manager ó ní òfìsẹ́ rẹ̀ ṣeré tètè lọ bá mi òrùta àwọn kọ́ lọ ọmọ bó ṣe bá sọ̀rọ̀ kó tó di pé ará àwọ̀ dà sí riot tí gómìnà bá fi lè rí riot kankan bẹ̀ ó ti gbé ní tí mo ṣe yẹn tí àwọn bàbá wa imam tí wọ́n bá sọ gbólóhùn lásán ní tí mo ṣe léwu lọ́rọ̀ àwọn mọ́ta níwọ̀n gbọ́dọ̀ jẹ́ ẹ̀kẹ́ lọ́ halẹ̀ ní tẹ́ bá jà nǹkan tẹ́ bá tiẹ̀ mọ́lé tí wọ́n pàtẹ́ mi náà rí ọ̀nà gẹ́gẹ́ tí wọ́n ṣe kiri tí wọ́n lò mọ́ wọ́n á padà lo òṣèlú wọ́n sì mọ̀ fáwọn máa dìbò ẹ̀rọ àwọn di ségé ìbò ìbò tẹ́mi ní kò sí local government náà lọ́sùn tí bò mi ò sí mẹ́ tẹ́gbẹ́ tí máa sọ fáwọn ọmọ pé kí wọ́n dì náà wọ́n dì kódà ìmí ń bẹ àwọn ẹgbẹ́ mi ń bẹ wọ́n ìṣẹ́gbẹ́ tààwọn nù owó sì bí mílíọ̀nù pé bàbá ibo ní ká dìbò sí ní local government ní so lọ́sẹ̀ ìbúdá rẹ̀ kọ̀ gbọ́ language kẹkẹtẹ ìbílẹ̀ bá sọ̀rọ̀ àfi language kí ni o politics your vote nìkan ló lè threat kí ni o politician tí ẹ̀rọ kan wá sọ wípé tọ́lá ni wọ́n ṣe ọlọ́run lè mọ́ mu wọn tó yẹ lọ fẹ́ bẹ̀ péré torí pé wọ́n gàngà tó ní kọ́lọ̀ ń mú yẹn iṣẹ́ tọ́lọ̀ máa fi mú yẹn sí ọ̀gá ṣe ni bẹ́ẹ̀ àwọn alájọ múra wa àwa náà lọ́lọ́ máa dẹ̀ síra wa ẹni ọlọ́wọ́ bọ̀ lọ́njà
ọlọ́run ní wọ́n mẹ́lẹ̀ ká tó kọ́ àbájá àwa irú rẹ̀ ti mẹ́lórí ayé ni ó lè ká sí kíni ká gbìjà sẹ́yìn àbẹ́ẹ̀kọ́ ni àwọn wàá ṣe kẹta ní ọlọ́run kò ní mú ìjọ ọlọ́run fẹ́ kọ́ àrẹ́bí wá ìdúró àwọn mọ́sítà tátún àwọn ọ̀tá yóò gbàyíjà àmọ́ pẹ́ tó gbàyíjà ìmúra wọn rẹ̀ tẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n pàpọ̀ gbére fúnra sí rárá o ọlọ́run tó wù òun ni pé yùkọ́ tìlú nàbí sẹ́bi nílẹ̀ fẹ́yẹ́ tìlú wọ́n ti fẹ́rù tí wọ́n ti ń gbàyíjà kẹ́yọ́ ọmọ bá wọn jà àmọ́ ẹ̀yin kọ́lẹ́ start jà o ewọ ẹgbẹ́rún lọ start jà tẹ́bà gbàyíjà ní kẹ́sìkíní kẹ́ẹ̀jà ìṣẹ́ ilẹ̀ lọ start jà a máa fún ẹ̀ka kiri ọ sọ pé ọ̀fẹ́ wú ṣọ́ọ̀ṣì ọ̀fẹ́ ọlọ́run rán àmọ́ tí bá gbógun bá yín lé ẹ̀mọ́ sá bẹ́ẹ̀ bá wá ní sá ajẹ́ pé ẹ ti múra rẹ̀ lẹ́ẹ̀ni ẹ̀fìn ní sá tẹ́ẹ̀ bá múra lẹ̀ yọ kọjá sísá ẹ̀ ní báláwà ní lórí àfà ẹlẹ́àgbọ́n àti kíni kò ní gbóhùn jáàbù lérí tààsà àmọ́ tá àgbọ́n bá ti fàpọ̀nlé sára wa nínú àpọ̀nlé tó wá jẹ másìkò yìí àwọn ayé ìbọn sára wa wò ní ìdí ẹ̀ níta ní ìdí ní ìsinmi káfẹ́nukù á sì fẹ́ràn ara wa iná ni wọ́n tún ti yìí kí ni sọ̀kúrò sí àìsí ọ̀kan kí ni ń ṣẹlẹ̀ inú tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn ó dà ní pé wọ́n ti wá ń yẹpẹrẹ Islam torí wọ́n mọ̀ pé Islam ò léèyàn tí ó jà fún ṣé alẹ́ ètò ni kí lè ètò ìṣọ̀kan wallahi sọ́mọ́bìlá ilaha illa huwa tí àwọn bàbá wa ìmáàmù nílẹ̀ káàró òjèrè tí wọ́n bá sọ fún gómìnà bí wọ́n ti sun Kùránì náà wípé gómìnà lẹ́bàá fẹ́ ká bínú sí ẹ jẹ́ káwọn bàbá wọn fi ọ̀rọ̀ àdúrà lẹ̀ alágbára ní mba yóò àmọ́ wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ kọ́ yìí pé wọ́n mọ̀ sọ pé torí àdúrà àwọn àṣírí tá a nílà náà fi halẹ̀ ẹ má fi àṣírí halẹ̀ ẹ kàn sọ fún wọn wípé a sọ fún gbogbo àwọn ọmọ pé wọ́n má dìbò fún pàtì yín mọ́ gómìnà tọ́lá ẹsẹ̀ lẹ́ẹ̀kejì tọ́wọ́ gbogbo lẹ́nu gbogbo tí fi máa múlẹ̀ káàrò kiri bó ṣe pírẹsidẹ̀ntì ẹ̀rọ máa parí tọ́wọ́ ti lè fi sọ̀rọ̀ ta ni ọ sọ tọkàn ní ó sì balẹ̀ pé ibi a bá sọ fáwọn ọmọ ni wọ́n lọ yorùbá mi òye nínú ń tààlé wà láì bọ́sù ṣeré ní ọjọ́ kòrónà lásìkò kòrónà mo lọ bá gómìnà tí ń bẹ́ẹ̀ gbaná kí mọ́dà kọ wọn torí pé wọ́n fún àwa mùsùlùmí ní 30 minutes wọ́n wá fún àwọn Christian ní 1 hour àwọn bàbá wa àwọn náà lè kọ́mẹ̀tì lé lórí bẹ̀tì kò yí padà nígbà máa gbọ́dọ̀ gómìnà mo ní gómìnà ṣẹ́rí ìtẹ́sẹ̀ tí àwọn èèyàn bá bá yín sọ di ọ̀ràn yóò kò bá ìbò yí nínú ọjọ́ wọ́n yé èyí máa tó yé wọn wọ́n fi campaign dé sí o kò ṣe é gbọ́ pàápàá pé àwa tá a nílùú àgbà 30 minutes gómìnà ṣàlàyé reason ó lè tó kó ń pe àwọn bàbá wa sí kóhùn tó decide bẹ́ẹ̀ láti fi kó ìwé lágbára ẹgbẹ́ rẹ̀ ẹgbọ́ sẹ́wọ̀n pé kò sọ́wọ́ ìfọ́n bẹ́ẹ̀ sọmọ́ bá ti sọ gbọ́dọ̀ pé àwọn bàbá wa mọ̀ sí wà láàyè bọ́ ìsọnù orí máìkì mo ti sọ yìí gbogbo àgbà yóò sì gbọ́ ó wá fẹ́ kó mi lágbára mọ́ máì gọ́ọ̀nà ìdí mọ̀ ń sọ kọ́ wọn àwọn bàbá yóò ní gbà yín lẹ́ta bá fẹ́ dìbò àwọn ọ̀tá ayé kan bẹ wọ́n bọ̀ sórí rédíò tẹlifíṣàn orí íńtánẹ́ẹ̀tì wọ́n á máa sọ yìí pé ṣé gómìnà mùsùlùmí yìí tó fún mùsùlùmí ní 30 minutes wá lọ fún ṣọ́ọ̀ṣì mo ní ẹ̀rọ tí mo ń sọ àwọn bàbá ò ní sọ̀rọ̀ àwọn bàbá ò ní bá yín sọ̀tà ẹ ti sọ fáwọn bàbá yẹn ló ti yé wọn but àwọn tí wọ́n fi bá yín kìí ṣe báyìí ṣe dá orin ni wọ́n ṣe kíni ó wá sáré yé wọn ó wá ní àmì ìwọ náà tó bá dúró nígbà rẹ̀ mo bá ń ṣàlàyé mo ti fún wọn ní wákàtí kan náà ẹ bá gbọ́gbọ́n lòun ẹjọ́ máa lo wá wọn náà wà mo ní ṣe ẹ sọ fún àwọn akíní yín ó dàbí wọ́n ti ẹ̀dá rẹ̀ láàmú tí mùsùlùmí bá lo 2 hours kò sẹ́ni tí ó mú kí tó kó bẹ́ẹ̀ wà láì ó láwọn làwọn ọmọ báwọn òṣèṣe ẹgbẹ́ mi sìn ìsànlẹ̀ òun gbà àlẹ́ nǹkan táàfì ṣọ̀kan sí táàbàrí ṣọ̀kan lẹ̀ àbùkù ọkàn ẹ̀sìn wa àbí ọ̀gbọ́n ni ṣùgbọ́n tá a bá ṣọ̀kan bá àti ní agbára òṣèlú ẹgbẹ́ mi yé àárìṣe agbára òṣèlú kò ṣe é ní bàbá ṣọ̀kan agbára defense kọ́sọ̀ pé àmọ́ gbìjà mùsùlùmí lẹ̀ Yorùbá kò ṣe é ní bàbá ṣọ̀kan agbára yí pé káàkiri ojú ẹgbẹ́ kò ṣe é ṣe táwọn ọmọ bá mú abáwa ní dáadáa
tí wọ́n ń rojú ẹni ọbẹ̀ ẹ̀sì jẹ́ kò sí ń tá ṣe bá pariwo ariwo ò ní tà bá àbá sọ̀kan gbogbo ẹlẹ́kẹta ìwúyé ẹ̀rẹ̀ lẹ́kẹrin sẹ́ẹ̀mọ̀ yìí pé bẹ́ẹ̀ ni kankan ò bá tiẹ̀ bá ní dá sí kankan ó yẹ kí ìjókòó tó bá jẹ́ sọ̀kan kọ́ lè solve problem lọ́dọ̀ ara rẹ̀ especially àwọn problem tó jẹ mọ́ financial problems problem pọ̀ tí ń da mùsùlùmí láàmú nílẹ̀ káàrọ̀ òjìrè ìjókòó tá a fi lè yanjú problem yẹn kò ju ìjókòó ìṣọ̀kan tó yẹ pé ẹni tí a kojú tá a fẹ́ yanjú ẹni tí bá sọ̀kan yẹn ní ìsìn ó fẹ́ sọ̀kan mẹ́ta kan tó common láàrin àwa Yorùbá tá a jẹ́ mùsùlùmí tó jẹ́ pé n tó lè yanjú ẹ̀ ìjọba ni àmọ́ ìjọba sọ pé kọ̀ọ̀kan ń àárín ara wa náà ní káàtì kíni káàtì máa yanjú ẹ̀ sẹ́ńtì ìjọba wa sọ pé kọ̀ọ̀kan mi báyìí àṣẹ lówù jọ pé nígbà tí ọba ti kàn wọ́n kí ìfẹ́ ìjẹ́jọ́ rẹ̀ àpọ́nlé tó lè wà lára àwọn bàbá wa ni pé tá a bá ti ṣẹ̀ wọ́n ìjọba ní òògùn ọyọ́ bá fi àṣẹ wọn àbí bẹ̀tì ìjọba bá sọ fún yín níbi àwọn nǹkan tó lọ́sọ̀ ìtọ́kọ́ mọ̀ wípé kọ̀ọ̀kan wọn ẹ padà sọ́dọ̀ àwọn bàbá yín ẹ padà sí jókòó báyìí ẹ padà sí jókòó báyìí tó bá wá padà sí jókòó ẹ wà rí pé ìjókòó ò sílẹ̀ káàrọ̀ òjìrè tó lè ṣe nǹkan náà. ṣe gbọ́rọ̀ lẹ́nu olóró ṣe gbọ́rọ̀ lẹ́nu olóró ẹ má gbàgbé o lórí fídíò ẹ̀kọ́ tí mo play ó ti lọ bí oṣù bíi 6 sẹ́yìn báyìí níbi tó ti sọ wípé wọ́n fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì wọ́n ti kọ́ ṣọ́ọ̀ṣì yẹn sẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí ó dẹ̀ tún kọ̀ǹfàmù ẹ̀ pé ṣọ́ọ̀ṣì yẹn ló kọ́kọ́ débẹ̀ kí mọ́ṣáláṣí tó débẹ̀ ṣùgbọ́n àwọn òòjọ́ wọn lè jọ pààlà nítorí pé kèfèrí ni wọ́n àwọn gọgọgọgọ lọmọ àlà so fún díẹ̀ yìí òun gbá pásítọ̀ yẹn lẹ́sẹ̀ ó dẹ̀ fi orí lu pílà orí ẹ̀ dẹ̀ fọ́ ó dẹ̀ gbàbẹ̀ kú lẹ́yìn ìgbà yẹn kò sí tó ṣẹlẹ̀ àwọn agbára àwọn olóṣèlú yìí ló ń bá kí wọ́n ẹ̀yin èèyàn mi láì jẹ́ pé gbogbo wa dìde tá a fi ohùn ṣọ̀kan pé a ò fẹ́ àwọn ará bí ní ilẹ̀ Yorùbá mọ́ kò in fact wọ́n á máa sọ ṣé Olúwo sì bú àjẹ́ ni ó máa in fact tó bá lẹ́ni tó wọṣọ àbí tó fi ìlẹ̀kẹ̀ babaláwo sọ́rùn wọ́n á ní kọ́ lọ́ máa dòun gbígbóná lù wọ́n ni níbi tó máa bá dé nítorí pé kí ni wọ́n fẹ́ gba àlùmọ́nì ilẹ̀ wa lọ́wọ́ wa wọ́n fẹ́ gbalẹ̀ gba àlùmọ́nì wa ètò ń ṣiṣẹ́ fún ojú yẹn lọ báwo ni wọ́n lè ṣe máa gbé ẹ̀sìn wá tẹ́ẹ̀dẹ̀ fẹ́ fi gbalẹ̀ ẹ̀rí ọba fún ẹ̀rí ìjòyè fín ẹ sọ̀kò lu odidi ọba ní ilẹ̀ bàbá ẹ̀ ẹ̀sìn tẹ́ẹ̀dẹ̀ fi sọ̀kò lù yìí ilẹ̀ àjòjì lọ ti mú wá ilẹ̀ tọ́dẹ̀ ti mú wá báyìí Ísírẹ́lì ń pa wọ́n nípakúpa ni torí ìwà búburú ọwọ́ wọn ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣíà fídíò yìí o ẹ bá mi ṣíà fídíò yìí kó dọ́dọ̀ gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá káwọn náà lè mọ̀ wípé ìjà ẹ̀sìn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo wa la gbọ́dọ̀ dìde láti jà á kí àwọn olórí burúkú yìí kọ́ lè mọ ibi tó máa dúró sí kọ́ lè mọ̀ pé ó ní ibi tí wọ́n lè rìn mọ́ ní ilẹ̀ Yorùbá ó dẹ̀ ní àwọn nǹkan tí wọ́n gbọ́dọ̀ ṣe mọ́ ní ilẹ̀ Yorùbá ẹ já dìde o èèyàn ọmọ aládé ẹ ṣé mo dúpẹ́ ẹ bá mi love ẹ bá mi share ẹ dẹ̀ subscribe sórí YouTube channel yìí kẹ́yìn náà lè máa rí àwọn ètò wa lọ́lọ́kanjọ̀kan ẹ ṣé púpọ̀.